ìkà nìyẹn Wàsíù. So mọ̀ pé nígbà míì tẹ́yẹ̀ bá wòye pé ayan lè gbéyàn ṣubú, obìnrin àtẹ̀yìntọ̀ èmi àgbé ẹ ṣubú Wàsíù, mo dẹ̀ ti gbé ẹ ṣubú already. Orí bó ṣe ń tẹ́ kiri, orí bó ṣe ń tẹ́ kiri, torí ẹni tó bá dárí sapá apá sá ni ẹ sábọ̀dọ̀, èmi ò ń ṣèyàn lásán, èmi gan ń jọun, èmi gan lálẹ́. So títí ayérayé ni wàá máa gẹgbẹ́ ẹ lọ. Ó fẹ́ pa mí lẹ́kọ̀ọ́, wọ́n dẹ̀ ní wọn náà dóyàwó ayaba. Ó ṣẹjọ́ wọ́n ni ó ti draw báyìí. Àṣé mi náà lè mú ẹ, mo mú ẹ wálẹ̀. Aṣọ lè jáde fún mi. Extra body. Ìjọba ò ṣe ń dá nìkan bá. Màmá náà máa fi à. Ṣé náà ti dé bẹ́ẹ̀ nìyẹn? Ṣé o rántí pé o kówó fún wọn, wọ́n wá fọ́ mi ní ilé níbí? Brown new Jeep tí mo rà ní 2017, wọ́n fọ́. Wọ́n tún gún mi lọ́bẹ. Just because mo ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Jẹ́ kí n sọ fún yín, mo rọ́kú o. That is why tẹ́ bá rí mi. If I'm hello, ewé yìí náà ni o. Àwa Àjàlẹ̀ connection yìí o. Mama is in Lagos, direct in Nigeria. Everybody in Nigeria. Àwa nìyí o. Àwa nìyí o. Kudos to my daddy, Olúwayé Fújì. Welcome to Nigeria. Bago Baezele. Before me. Gàjígàjí ọkọ̀ òkú. Kọ́kọ́rọ́ mọ́ṣúárì. Òun ló ń ṣí. Ẹ̀yọ́ mi ewé lọ́ọ̀fù yìí pọ̀. Kí ló dé? Mo ti dé kó. Àwọn kan halẹ̀ mọ́ ìwé kó. Àwọn tó lè kó gangan mo láwọn ló gbé mi wá. Kò sí ètò ń fẹ́ mi nù wọn o, sì lẹ́sọ̀ pé wọ́n ń dó mi o. Mo mọ̀ pé tẹ́sán ni pé wọ́n lọ ṣàjálẹ̀ kò ṣe nǹkan kan. Àtàjà òkè, àtàjálẹ̀. Tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ti pè wá lájàlẹ̀, èyí ò ṣẹ́ ní ti ẹni àìsàbọ̀dọ̀ kírímínà ni gọ́ọ̀mẹ̀ntì àìlàdò ní kírímínà sọ ẹlẹ́nu ló lè fẹ́ nu ẹ̀wọ̀ rọ́gbà bó ṣe wù. Alájí nìyẹn o, ever young. Mo sọ fún yín ní àná mo ní wọ́n láwọn fẹ́ ṣe reunion láàrin èmi àtọ́mọ àwọn tá a parí ìjà. Àwọn tó ní Nàìjíríà nìyí tó fẹ́ pírísì Nàìjíríà. Bàbá kí n bá lè ń ra tíkẹ́ẹ̀tì mo ní ọ fẹ́ pa mí ebi wọ́n tó pé ìnìṣe mọ́ bu ọ o nìyẹn o very pleasant man mo sọ fún pé mo ti wọ̀n wọ́n tipẹ́tipẹ́ London ọ̀gá SARS ló dé. Wait behind them. Say please stay behind one another. Ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ láti lẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Gift mi tí mo fúnra mi on my 62nd birthday. Mo bẹ̀ Mama Esther Abọ́dẹ̀rìn. Mo bẹ̀ Àbíkẹ́ Jagaban. Mo ní kí àwọn méjèèjì kọ́ méjì ara wọn pride of Nigerian people. Truly representing us all over the world. Let them know. If you truly love them and you love Nigeria, encourage everybody in their field to work together, do everything together, live together, speak with one voice, so that Nigeria could make a very strong voice in the nation, community of nation. This is what we wanted. People in diaspora, this is my message for you. Do not make celebration, do not separate them, encourage them to be together. We want Mama Esther Abọ́dẹ̀rìn Àbíkẹ́ Jagaban to remain one inside, one united, one divided. So, ìjà òye ó dá àwọn jà ó, ìbejì méjì ló dá àwọn nílò. Àná òye níbẹ̀, àwọn méjèèjì ló wọlé o. Àná òye níbẹ̀, àwọn méjèèjì ló wọlé o. Màmá sábọ̀dọ̀ yìí kẹ́jà bàbá, ìjà òye ó dá àwọn jà ó, ìbejì méjì ló dá àwọn.
àná olódìdẹ àwọn méjèèjì lówóré o àná olódìdẹ àwọn méjèèjì lówóré o. Ó ti bẹ́ káyìn méjèèjì kẹ́wọ́n ti gbé you truly represent us. You remain the voice of the black people. You remain the voice of the Nigerian people in diaspora and the rest of the world. Go out all there, go and prove to them that Nigerian people, black people of Africa, we are not just known for anything bad, but anything good. That is what we stand for. Go out all there and prove to them power in the voice. Power in the voice. Power in the voice. Power in the voice. Tó bá ti kọjá tó lè ká máa pamọ́ ẹ̀. Màmá ẹ̀jẹ̀ má ṣe pé. Ọ̀rọ̀ ìjẹ́ sábọ̀ 2 minutes yìí ti kú 1 minute tó. Ẹ tó gba máìkì, ẹ gba máìkì kẹ tó sọ̀rọ̀, agbótẹ́ fún mi lọ bí òṣìṣẹ́ rẹ̀ má bí òun. Ẹ lọ ìka àtẹ́lógún ènìyàn kó lókè títí kò ní bí ẹgbẹ́ náà bí ẹnu ìní àti ṣé ní ìyẹn tí mo ṣe. Báàbí rà sí ẹ̀yìn ẹ̀mọ́ bẹ́ẹ̀ mo ṣe pa. Àti kò tẹ̀wé ìṣẹ̀lá rẹ̀ yìí. Báàbí Akínbọ́bí, báyìí ṣe kàtàkẹ́ bẹ́ẹ̀ pọ̀ ẹ́ dárí yìí o. Ọmọdé mi ń tẹ̀mí gbà mọ̀ wí bẹ̀. Mo kí gbogbo ojú tó dùn bí báyìí. I'm privileged to be here. Kudos to Alhaji Adébáyọ̀. Báàbí àgbàlagbà oyè. Gbogbo ẹ̀yìn náà ní ìdìbò àti ọlọ́kọ̀ gbọ̀ngàn rẹ̀. Ní ìbílẹ̀ rẹ̀, Akínbọ́bí wa bá ń wọ̀ mí. Pẹ̀lú tó bẹ̀rẹ̀ ìgbìmọ̀ pàtàkì mi. Gbogbo wa ta wá síbí ìlérí. Mo really appreciate everybody. Ní láyọ̀ là máa bá ilé. Ẹ mọ̀ mi bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ìyá ìjọba. Ìjọba òṣèjáde kan. Ẹ sábàdàn nìtú. Ìyẹ́ ewé. God is a system of high level. I love everybody. Thank you very much. Mama, you are supposed to talk about this celebrant. Ẹ ń polówó ara yín. Ẹ ṣáà lọ́jọ́ kò ó ti lé wa. We understand. Okay, appreciate your appreciate. A round of applause, a round of applause. Mama, I'm not worried. Ẹ ká bọ̀. Ẹ lọ sọ̀rọ̀ kúrò ní live video.